Wọ́n sọ pé ọmọ pẹ́ ni. ó kì í wọ ọmọ pẹ́ ló fẹ́ gbà lọ́wọ́. Wọ́n sọ pé kàǹgà 20,000 wa. má bàbá wọ ọmọ pẹ́ àbí. á fún ẹ. send account number sórí account number. send account number sórí account number ẹ. Báwo ni màá ṣe yẹn báyẹn? pé lè rówó ni ẹ tó bá send account number sórí account number ẹ 12,000 sórí account number. Ok. Ṣé èlò lè máa fún mi báyìí ní káàṣì? ó gbọ́n ọdún sọ yìí. ó fi ọmọ ọdún máa ń lórí ìyá tó bá gọ̀ lọ́mọ ó fa bẹ́ẹ̀ jóná ni o. ó mọ̀ túmọ̀ ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé mọ́mí ẹ̀ tó bá rìn jù ó fa bẹ́ẹ̀ jóná ni. túbú ló ta rìn jù máa ń ṣe fún mi. ó ti yẹ ó sin àwọn ọmọ wa sáré. wàá lọ gbà ó jọ wá fún mi. Ok, kí ló ń jẹ? Bọ̀ ní ìpàdé tó kọ bẹ́ẹ̀ wẹ̀. Ok. Ó mọ̀ bí táwa yìí. Island. Island lájà. Àwọn island là wà. Ó máa lọ sábúlé ẹ̀gbà. Ok, ṣé máa gbọ́ mọ́tò nàbí kí n fẹsẹ̀? Tó bá ṣe lè débẹ̀ ni kò ṣe débẹ̀. Ok, ok. Tó bá débẹ̀ wà lọ bá àǹtí mi lábúlé ẹ̀gbà. Ní nọ́mbà 7 àárọ̀ mi. Gbogbo mi ní ògbà ló gan wá o. Ok, tí bá kọ̀ ti débẹ̀ kì í sọ pé wọ́n sọ pé kí n gbà ó gan wá. Ṣé kí n lọ wá? Ok, ṣé kí n máa ti bá yí? Kí ni mo pè é? Ẹ sọ pé àhódàn. Kí ni mo pè é? Àhódàn. Kí ni mo pè é? Àhódàn. Ó yà ta ilẹ̀ máa tó dẹ̀ nígbà. Má pẹ́ o. Ẹ má kúrò mẹ́ o. Ok, ok. Ok, ok. Ẹlẹ́dàá má jẹ́ ń bá rìn jù lọ́mọ o.